لبيك اللهم لبيك تتلو عجل umra lilo ni dera ali uzu vitana jona tabula do zike balo telo ajiri umra lilo ni dera ali uzu vitana jona tabula do zike balo kò sí èméjì àmọ̀kẹ́ ó dá mi lójú gedegbe wá ṣiṣẹ́ àjìlá ṣe pé hospitality wọ́n dúró accommodation wọ́n jẹ́ bàbá ticketing and reservation consultancy services destination advice pẹ̀lú tourism iṣẹ́ wọn ní group tours arrangement tó fẹ́ lọ àjì pẹ̀lú múra wa wọn ní mọ̀mọ́ tó lè bá lọ. máa bọ̀ ní Al-Yusuf International Travels and Tours tó kalẹ̀ sí nọ́mbà 50 Ìṣàgá road Owódélé bus stop along Lut road Sùúrùlérè Lagos telephone 0803-512-4441 tàbí 0802-396-3632 ọ́fíìsì wọn tó wà nílùú Ìlọrin Ìbàdàn Ọ̀yọ́ Ayétòrò Al-Yusuf International Travels and Tours ìbẹ̀rù Ọlọ́run ni wọ́n fi ń ṣiṣẹ́ tiwọn. rahmatulahi ta'ala wa barakatuh. orúkọ yín sà. orúkọ mi ni Ustaz Abdulkabir Mudathir Al-Mujtaba. aṣáájú táwọn èèyàn pè é mísọ́nà mọ́ṣáláṣí wo ẹgbẹ́ wo ìjọ wo. mo jẹ́ mísọ́nà fún ẹgbẹ́ Al-Barka ẹgbẹ́ akọrin ẹ̀sìn ní Lagos State àti ní gbogbo ibi tó bá wà pátá national missioner èmi lọ́nà fi ṣe. fún orúkọ ẹgbẹ́ náà. Isan. Yes. Kí ni àpèjá ẹ̀. Islamic Artists Association of Nigeria. So so eléyìí tí a lè sọ pé ẹ̀yin náà jẹ́ stakeholder tó máa sọ nípa ọ̀rọ̀ tó bá jẹmọ́ Islam tó kan mùsùlùmí ayé bó ṣe rí nìyẹn lórí social media lẹ́nu oríṣiríṣi náà ni à ń gbọ́ pàápàá èyí tí Yahya Gambari bọ́ta tó sọ́lá ọ̀nà àbíkẹta pé àti Ṣàngó ni o àtọ̀rúnmìlà ni o àti Ọbàtálá gbogbo ànábì Ọlọ́run tó lọ́run sílẹ̀ Yorùbá ni ìkan báyẹn ìkejì tó tún lọ náà tó fẹ́ dàbí bẹ́ẹ̀ náà àwọn kan sọ pé tá bá sọ nípa Kùránì o àbánábì sallallahu alaihi wasallam wọ́n ní Saudiya àwọn Saudi àwọn Àràbó ni Ọlọ́run rán sí òkan ilẹ̀ Yorùbá eléyìí bí mùsùlùmí tó ní àgbọ́yé ẹ̀sìn. A'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim afani likulli kalami ajwibatu gbogbo ọ̀rọ̀ ló ní èsì walakin dalil aqli ahyana sumut àmọ́ tí máa yẹ làákà iná ní kéèyàn dákẹ́ kì í ṣe pé àmọ́ tá a fẹ́ sọ àmọ́ aláwọn tó bí wa a sì láwọn àfa ṣe ráwọn tí wọ́n ń bú ànábì ní ìsìn ẹjọ́ wọn kọ́ sallallahu alaihi wasallam òkè là ń wò àwò sàlẹ̀ nígbà tó yẹ pé àwa mùsùlùmí gangan ti pínra wa a sí lójú ọ̀nà ẹyọ kan a ò lè dó papọ̀ pẹ̀lú wa mọ́sálásí innal masajida lillah tó ìsàlẹ̀ pé mọ́sálásí ọlọ́run ọba nìkan náà la gbọ́dọ̀ máa pè wà látẹ́dì ọmọ aláì àhàdà ọlọ́run nìkan la gbọ́dọ̀ máa pè mẹ́ àti ìyá lọ́tọ̀ọ̀tọ̀ àti ní ìjọ sálàfí a ní ahlu sunna a ní sufi gbogbo yẹn ó wá ń pín ìjà láàrin ara wa nígbà táwọn òdó dédé bó làwọn kò sẹ́ni mọ́sọ́pọ̀ àwọn àgbà declaration fún wọn lóde ẹ̀bọ ṣe wà pẹ̀lú mi ní tí ó dẹ̀ ṣẹlẹ̀ tẹ́lẹ̀ nígbà tá a ṣọ̀kan tí ò sí wàhálà pé àwọn tó jáde lọ òkèèrè ìpojú wọn là ju dáadáa tójú wọn là tán láwọn ojú àwọn là kò sí di pé wọ́n pe declaration kan fún ọjọ́ ìṣẹ̀ṣe nígbà mo ti délé ayé èyí tí ìgbọ́rí mọ́ ẹ̀sẹ̀ ń gbọ́ wáyà bíi 2 years to this time now 2-3 years ago. Yes kí ló fà á nígbà tán nípa àwọn mùsùlùmí gan ti ń wíkì àti wíkì lórí social media lórí gbogbo tí jẹ́ media pátá àmọ́ ta síra wa àwọn kan tí wọn ò tí ṣiṣẹ́ táwọn bàbá yẹn ṣe yóò rọ́ bíṣẹ́ àwọn àgbàlagbà yẹn káté wàá máa sọ̀rọ̀ ànábì Muhammad sallallahu alaihi wasallam kò sí kó má rí bẹ́ẹ̀ lójú ànábì náà wọ́n tako rẹ̀ bọ̀ wọ́n padà parun ẹ̀kàn ẹja bí àwọn ìjọba tó ti dá sí kó má lọ bí àwọn kan tí ó máa dá wàhálà lẹ̀ ànábì Muhammad àwọn tí yóò gbà fún lójú ayé rẹ̀ wọ́n padà kábàámọ̀ ni ọlọ́run sọ fún ànábì pé wa ma arsalinaka illa rahmatan lil alamin ẹ máa gbọ́. ma arsalinaka illa rahmatan lil alamin. ahlan wa sahlan ahlan wa sahlan ahlan wa sahlan ọlọ́run ní ìrẹ́ ànábì Muhammad. wa ma arsalinaka illa rahmatan lil alamin. ọlọ́run ní ànábì àrán sí ìlú Ìbàdàn nìkan o
àrọ́ sílùú Ọ̀yọ́ nìkan àrọ́ sílùú Ìlọrin nìkan àrọ́ sí South Africa nìkan alẹ́ alam àgbáńlá ayé kẹ́nìkan wá sọ wá pé Ànábì wa Muhammad ilẹ̀ Lárúbáwá ni gbogbo àgbáńlá ayé rahmatan lil alamin Ọlọ́run ní pé àárẹ̀ nítorí pé kò lè bá a lọ jẹ́ ìkẹ́ peace tá a sọ fún apá mùsùlùmí àwa la máa fa wàhálà àwa mùsùlùmí táwọn kìrìsìtẹ́nì tàbí abátí sàṣàlá tí wọ́n máa lu ìlú tí wọ́n kọjá wájú wa tá a sì ní bú wọn tá a ní bá wọn jà ẹ̀sọ́jọ́ tí mùsùlùmí jáde síta tí ń bá kìrìsìtẹ́nì jà ẹ̀sọ́jọ́ tí mùsùlùmí jáde síta tí ń bá àwọn olóṣàyà pé ẹ̀sìn máa gbógun gba wájú wa a ní bá wọn jà mùsùlùmí kì í so níjà àyàfẹ́ tẹ́sì yẹn ò bá yé gbogbo tí ó mọ mú ẹ̀sìn yẹn láti lè fi attract àwọn èèyàn ló yẹ ká máa ṣe àwa gan àṣemọ́nì sí ṣé wà mùsùlùmí sàǹbà lára mùsùlùmí àfáà mi bọ́ sórí sọ́jà mẹ́rin sọ̀rọ̀ bíi dìdìrín kẹ́ẹ̀kan sọ pé Ọbàtálá ànábì wo ni níbo ló wà ní Al-Qur'an ta làáfà rẹ tó kọ ẹ. onílẹ̀ Yorùbá lọ́rùn rán sí. kí ni jẹ́ ilẹ̀ Yorùbá lọ́rùn rán sí. Yahya Gambari ló sọ. ilẹ̀ Yorùbá wo ni nígbà ojú wa dúdú ṣe báwọn tí ń ṣẹbọ yìí ni wọ́n máa ń pààyàn ṣẹbọ pa mùsùlùmí fẹ́ sọ ọdún ká máa pààyàn ni àwọn lẹ́gbẹ̀ẹ́ kan fẹ́ sọ̀rọ̀ èhòrò gbé kíní kan ṣe ni àwọn yẹn ni. owó fi ó kú fi kí ló ń jẹ́ bẹ́ẹ̀. ọba fẹ́ mẹ́jẹ. ẹ̀yin ọba fẹ́ mẹ́jẹ kí ni Islam ò sí bẹ́ẹ̀. èèyàn ṣe ẹnìkan bẹ lórí. Islam peace ni Ọlọ́run wa ma arsalinaka illa rahmatan lil alamin. Ọlọ́run ní aránrẹ́ ànábà Muhammad fún àánú fún gbogbo àgbáńláyé kò sẹ́ni tó bá nábì lògbà tínú rẹ̀ ò mọ̀ dùn. bàbá nínú Kùránì tó kà lórí social media wọ́n ní nínú àyà wọ́n kọ síbẹ̀ pé Ọlọ́run ní òun ò ní rán ànábì kan sí ìjọ kan láyé pé bá gbé èdè ìrádàràdà ni wọ́n sọ ìbáàdà fẹ́ gbédè náà lélẹ́yìí àwọn bàbá tó bí wa ní kẹ́ jákì káláwọn bàbá yóò bá rọ́jú ṣe Islam ni àwa náà ò bá ti sọnù ẹ̀sìn wọn ló dáa tó Islam ẹni kí wọ́n jáde kán wá sọ Al-Qur'an ọ̀kan la ní ìyẹn náà tó ní èsì ní Kùránì nìkan ní Ìbàdàn ní Kùránì nìkan lọ́yọ̀ọ́ ní Kùránì nìkan ní Ìlọrin ẹyọ̀kan kitabun wahid ibi táwọn dájú pọ̀ yẹn ẹyọ̀kan náà ní kíbla wa Mẹ́kà ẹyọ̀kan náà la ní ní méjì ní mẹ́ta ní márùn mọ́sálásí kan náà la ní orúkọ mọ́sálásí ò pé kò pé méjì kò pé mẹ́ta ẹni tó kọ́lé mọ́ sọ pé mọ́sálásí Alájà Hafusa ní táwọn pé náà sì ní mọ́sálásí Ọlọ́run júmọ̀ táwọn kí kò pé méjì ó wà lákọọ́lẹ̀. ya ayyuhalladhina amanu. Na'am. إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون. jímọ̀ tá à ń kí ni ẹ̀ ó ní hujja ó bẹnu Al-Qur'an kì í ṣe pé bóyá àròsọ lálàlàlàlàlà ìbẹnu Al-Qur'an ni wọ́n kọ́ síbẹ̀. láti wáá fi pinwọ́ kí ni mẹ́sẹ̀gì fún gbogbo mùsùlùmí ayé. yes mẹ́sẹ̀gì mi náà ni pé gbogbo tí wọ́n bá bẹ̀ mọ́jẹ́ kó mì ẹ́ o èyàn ò ní ànábì ò ní jẹ́ aṣáájú yẹn ẹ gbọ́ ni àfààní làkọ́dí vaza máa kánà rasulu imama o gbogbo tó bá ilé já sígbà ànábì wà lẹ́bàá ní aṣáájú rẹ̀ ó ti dẹni rẹ̀. Allahu Akbar. ìjọ olólọ́ sọ bẹ́ẹ̀ fún rí. ó ti dẹni ìdùnnú ó ti dẹni ayọ̀ ó ti dẹni àránṣe ó ti dẹni àgbéga ìwọ ni má jẹ́ kí àtàn jẹun ẹlòmíì Islam rẹ̀ náà ò jinlẹ̀ tẹ́lẹ̀ yóò ti máa fọ́ ẹgbẹ́ yóò ti máa gbọ̀n náà máa rọrùn kúrò. àwọn kan náà ń bẹ wọn ní kinní kan sí bàbá ní orí TikTok wọn ni wọn ò lọ kọ́ ìmọ̀ kankan research ni wọ́n gbá irọ́ dẹ̀ ni wọ́n pa kò sí kankan bẹ̀ fake ni wọ́n fẹ́ dá wàhálà kalẹ̀ sílé ayé ni. kí ni wọ́n láwọn lọ kọ́ kí ni. wọ́n làwọn mọ ìmọ̀ Al-Qur'ani àwọn ọmọ ẹ̀yin àfáà tẹ́ bá ti ń yọ tí wọ́n bá ti pè é síbẹ̀ ẹ má ṣe má yà sọ́dọ̀ wọn torí pé ẹ lè wí ni wọn. àwọn wá níwà àtakò ni. ìwà àtakò ni wọ́n wá kí lẹ fẹ́ bá dá wọn lóhùn fún. kò sí tó fẹ́ gbé wọn làwọn ọmọ tafasir àwọn ọmọ sọ́yọ̀ àwọn kútùbí gbogbo tàbísọ̀ làwọn ọmọ fíkì ọmọ àdìs irọ́ dẹ̀ ni. ṣé mùsùlùmí làwọn ni. wọ́n yẹ ṣe mùsùlùmí sẹ́mu káwọn kan bẹ wọn a máa rán wọn níṣẹ́ yí pé afẹ́kẹ́ lọ destroy àdúgbò yẹn. láti ti gbowó. wọ́n sì máa gbé àdúgbò yẹn over 2 years. the spy. wọ́n fi lè mọ in and out. àṣebi táwọn ilé yìí àsìkò táwọn máa ń sùn rè àwọn ilé ìwọ̀n òjò dago 12 àwọn ilé àwọn kan bẹ́ẹ̀ irú wọn làwọn ẹni yìí. kódà wọ́n lè lọ kọ́ mọ̀ lárúbáwá. wọ́n lọ kọ́ mọ̀ lárúbáwá nítorí pé wọ́n fẹ́ da Islam yẹn wọ́n fẹ́ dojú ẹ̀ bọ̀lẹ̀ wọn ò sì lè dáàbò rẹ̀ ẹ̀sìn Ọlọ́run inna dina indallahi al-Islam Ọlọ́run ní ẹ̀sìn èmi ni mo ní
sókè àti káwọn mùsùlùmí ṣe báyìí. so àwa mùsùlùmí ìwọ náà ìgbàgbọ́ wa ẹ jẹ́ kó lọ dúró àwa táwọn dá wàhálà lẹ̀ ànábì kan sàhábẹ́ kan àfà kan súnà kan kò Islam ni ẹjẹ́ ajẹ́ wala tafarraqu ẹ má jẹ́ àpín ìpín yẹn ló jẹ́ ká mọ ẹ̀ ń tà wá o. nínú ẹ̀sìn tí wọ́n ní ó ní ádàbù jù ìyẹn ìbọ̀wọ̀ fún àwọn aṣáájú ìsìláàmù ni. ṣùgbọ́n àwọn àwọn àfa kan tó jáde irú àwọn Saheed Shittu bẹ́ẹ̀ wọ́n fẹ́ jẹun ní tí wọ́n ń bú àwọn bàbá Ádámù lágége àwọn àfa lábẹ́ ẹ dákun bàbá ṣèkà Ádámù ṣé ẹnìkan lè bú àwọn yẹn ṣé àwọn yẹn mọ̀ pé nìkan bú àwọn yẹn ò ka kọ́mẹ́ǹtì. àwọn bàbá lágbàjì wọ́n ti lọ. àwọn yẹn ti ṣáájú as-sabiqun ó lè àyíká al-muqarrabun wọ́n ti wà nù ọgbà dẹ̀rọ Ọlọ́run ti gbà bọ́ wọn. Sullatun minal awwalina wa qalilun minal akhirin. ṣé àwọn yẹn ó ṣe é fi wé ni ẹni tí ò tí ì mọ tí ò tí ì níran tí ò tí ì lẹ ẹ bá ń bí ẹni tí ó fẹ́ máa bú àwọn bàbá yẹn pé èèyàn mélòó ti wẹ̀ sínú Islam. èèyàn mélòó tara ẹ̀ sórí ire sínú Islam. wọ́n tó yẹ pé ọ̀rọ̀ tó sọ àwọn èèyàn fi ń sá fún ẹ ní Islam. ìwà rẹ̀ ò ṣe é dúró tì wọ́n tó bú bàbá ń bàbá ẹlòmíì ti sọ pé bàbá òun ò wọ̀ ná bẹ́ẹ̀ ni ló ní bàbá tòun yóò wọ̀ ná torí pé ó ṣe súnfì kú àtọ̀sọ̀wò kí lápè ní tọ̀sọ̀wòfù àwọn tẹ́mi wọn mọ́ àṣemímọ́ fọ́lọ́hún àwọn la ilaha illallah ọlọ́run tí wọ́n bá wí tó wà ní jẹ́nà. wọ́n ní ayé táyọ̀ bá parẹ́ ọjọ́ Jímọ̀ ni wọ́n ní lẹ́yìn nígbà wo táìmù wọn ni wọ́n ní bá àdàlà àṣẹ lẹ́yìn bàbá kírun àlásàrì tán àwọn kọ̀dìríyà wọ́n bẹ̀rẹ̀ àdìkàr àwa tìjàníyà á bẹ̀rẹ̀ àdìkàr. wọ́n lè fẹ́ràn àánú Ọlọ́run. kàfífi tẹ́yìn náà bá ní nǹkan mi bóyá Kùránì. wọ́n á tún ṣe kùbùrà níjọ́ Jímọ̀. tọ́ba yẹ pé Kùránì lẹ́yìn náà bá ní ẹ̀yin náà gbé jáde kẹ́ ẹ mọ̀ ṣe kí là ń bára wa jà fún. méjì ká já. kí là fẹ́ mọ ẹ wo Yáyà yẹn tó sọ pé ìmọ̀ wo ni Yáyà yẹn ibo ló ti kéwú fọ́sùn ló wà. tàlàfà rẹ̀. sókà ìdádì ni àbọ̀gà tàòjì. tàlàfà tó kọ́ kò láàfà. ṣerú àwọn yẹn la fẹ́ máa yàrá ṣèitọ́nà ṣéìkù torí pé àáfà yẹn náà ni ṣèitọ́nà ẹ wo tó fi bẹ̀rẹ̀ ayé rẹ̀ náà. tó fi bẹ̀rẹ̀ ẹja wo tó fi bẹ̀rẹ̀ mọ̀jà sí mọ̀ ẹ máa wò kan. káṣírí tó padà tú. wá fi anfusikum wá fi anfusina afala muslimun. orúkọ mi ni Ustaz Abdulkabir Mudaththir Al-Mujtaba. Salamu alaikum. Wa alaikum salam.